àlùmọ́ṣàdìyà ọmọ nígi lájà ìlà ọmọ eégún máa gají. níbi tájà náà kú fẹsẹ̀ lólẹ̀ oníbẹ̀ lọ́mọ ẹranko gbé ń jẹ. ẹ jẹ́ ká níyàn bá fàájì bọ̀. ẹ jẹ́ ká níyàn bá fàájì bọ̀ aráyé wa wòran wa bí kinní ọ̀hún ṣe ń gúnrégé. àlèmọ́ ọmọ táwa ká lídà onílùwọ́lá ẹ ò gbọ́ ohun tí wọ́n tún wí. ẹ kúrò lójú títì yó lójú títì yó òwò ní mọ́tò ń bọ̀. ó ti gbé tèṣí dànù àlímọ́ anigilẹ́jẹ́ ayé bá mi pàtẹ́wọ́ fájà lè mọ̀ pẹ̀láyàn galúwa lójó pọ̀. ẹ máa ń sọ pé èmi máa ń kí gbogbo àwọn olólùfẹ́ bàbá mi pé èmi Àlímọ́tù Àyìnlá Ọmọwúrà Àṣàbí Mọ́rẹ́nikẹ́ Àṣàbí ọmọ Ìjẹ̀bú Balóyè olórí fáìrì lónìí ojoojúmọ́ lèmi máa ń rántí bàbá mi Eégún Magají mo fẹ́ fi 30 years on stage mi àti 45 years Àyìnlá lóòótọ́ wọn náà ti ṣe àmọ́ wọn ò tí ì ṣe nítorí pé gbogbo wọn tí wọ́n dá fans club sílẹ̀ wọn ò fẹ́ rí Àlímọ́ o wọn ò fẹ́ rí Àlímọ́ Ọmọwúrà tèmi ti pọ̀ jù so wọn wá bá mi ṣe nísìn gbogbo àwọn tó jẹ́ fans Àyìnlá gọgọgọgọ rí fans Àyìnlá àwọn tó bá ti dáhùn kankan tó bá sọ pé kankan nípa Àyìnlá wọn máa bọ́ ta wọn máa náwó wọn ò mọ̀ pé àwọn tí wọ́n ń gba owó yẹn wọ́n ní inú oníbi tí wọ́n kó sí. àwọn kan wà nínú àwọn tó náà dá fans club sílẹ̀ wọ́n mọra wọn dáadáa pàtí tó ṣe lọ ẹ béèrè báwo náà ṣe ṣe àwọn ọmọ òkú ọ̀run níbi tó kó wọn lọ tó fi wọ́n pawó tó fi wọ́n mèkè bọ́ tí ẹ lè dá nǹkan lẹ̀ nítorí èèyàn kan kí àwọn yẹn má rí nǹkan kan tó ń ṣe ń bẹ̀. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ta má gbá ó ta má wò mọ́ọ̀sì àwọn kan nínú àwọn tí bàbá àwọn àti bàbá mi jọ lò gbà wọn ò bá mi sọ̀rọ̀ mọ́dé ní nítorí pé wọ́n believe pé wọ́n ń pè mí pé nǹkan táwọn fans club ń ṣe fáyìnlá ẹ̀tọ́ láti ṣe fún àwọn náà nínú mi ìmọ̀ kankan pa ẹ̀ àwọn kan pé nígbà tó fẹ́ ṣe pàtí àwọn ẹni báwo lè ṣe máa ẹni tẹ́ ẹ fi ṣe board of trustee débi bẹ́ẹ̀ ń lọ nínú ilé wa ẹ lọ ń bọ́ lórí ẹsẹ̀ rẹ̀ pé olórí ẹbí mi ti dàgbà àgbàlagbà nǹkan tó bá sọ fún àgbàlagbà máa gbọ́ àmọ́ dalérú ni wọ́n lọ sọ fáwọn yẹn wọ́n ń pè wọ́n pé báwo lè ṣe máa ṣe nǹkan tẹ́ fi ṣe board of trustee tí mo ní kẹ́ máa lọ lé wa kẹ́ lè máa lọ kí nǹkan kan máa gbọ̀ síbẹ̀ ṣé bí bàbá mi Ìbíkúnlé Amósù ṣe bó ní nǹkan tó ń ṣe nínú ilé ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ fi ilé wa ṣe museum kí ni owó tẹ́ lọ fi Àyìnlá mẹ́kì tẹ́ ẹ pa tẹ́ ẹ kó ẹbí jọ tó jẹ́ pé àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi fúnra wọn lọ́ṣẹ̀ṣẹ̀ lọ ní provision fúnra wọn ní akétẹ̀ kó wọn lọ bí ẹrú àbí gbogbo àwọn story tí gbogbo wọn ń kọ kiri tó ń kọ kiri lábẹ́lẹ̀ tó ń kọ kiri ta ni ẹni tí ó lè bọ́ ta nínú wọn pé ó ṣojú bàbá tán gbé kalẹ̀ tó lòun pa òun lòun ṣòkà tí àwọn lèmi pé mímú dẹ̀ pẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n lórí burúkú wọn náà pa tójú akátá bá léwó sẹ́nu adìyẹ wọn ló yẹ kán ti gbẹ́nu tó bá jẹ́ pé wọ́n mọ ẹni tó pa Àyìnlá gbà yẹn kí ló dé kán jẹ́ kán pa Báyéwùmí yẹn tó ń bá wà nínú àwọn ọmọ Báyéwùmí ó yẹ kán sọ́ọ̀pù pa gbogbo wọn àwọn tó sọ̀rọ̀ yẹn Àyìnlá tó jẹ́ gbọ́n ẹ̀ńdó tó ti jẹ́ gbọ́n yẹn kí lórúkọ agboolé wọn báwo ni wọ́n ṣe tán pẹ̀lú Àyìnlá tó fi jẹ́ èmi dẹ̀ ni mo dẹ̀ pẹ̀gbọ́n mi o bàdẹ́ tí má jẹ́ kó lóòka yẹn òka abúwo náà gbé ká aṣèpàdé tẹ́lẹ̀ àwọn fans club àgàgà fanda wọ́n ti dalé wa rú tèmi dẹ̀ yọ̀ǹda wọn mo fi wọ́n lẹ̀ fọlọ́run iléeṣẹ́ tẹ̀ dárúkọ Ivo Music ni kò sí ipa kankan tí wọ́n kó nítorí pé èmi á sọ tèmi omi ìmọ̀ tàwọn tó kù mi torí pé gbogbo alágbà ló dánú délé àmọ́ tínúrun ìlú gọ́gọ́dẹ̀ lọ̀rọ̀ tó wà lẹ́yìn ó kọjú sẹ́nì kó lè kọ̀yìn sóyìn kan àmọ́ nǹkan tó kọjú sẹ́mi mi ò lè sọ bóyá wọ́n ń ṣe fáwọn tó kù mi but èmi ni mo kéré nígbà náà lọ́hùn nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fún wọn lówó bóyá wọ́n fún wọn ní 8,000 lọ́dọọdún ọmọ kọ̀ọ̀kan táàjú 17 lọ nígbà tó yá wọ́n yín increase wọ́n yín increase ẹ fíìmù Túndé Kèlání mi ò fẹ́ máa sọ nípa ẹ̀ mọ́ torí ẹ̀yìn tẹ́lẹ̀ ẹkùn fi ń sunkún òlẹ̀ láyọ̀ lẹ́lẹ̀mí fi ń rẹ́rìn torí pé èmi àti TK a close gan bàbá mi ni mo ti rò pé babaku mo open inú mi fún àwọn náà open inú fún mi ní respect pé wọ́n lè dà mí gbogbo fáǹsì bàbá mi nílé lóko lẹ́yìn odi mo máa ń sọ pé Àyìnlá ò kì í ṣe Eégún Magají of Ẹ̀gbáland Àyìnlá Ọmọwúrà Eégún Magají worldwide ní gbogbo àgbáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá mi dojú ti bàbá mi rí mo mọ̀ pé ẹni dojú tèmi náà on the 25 of September oṣù tó ń bọ̀ òun la máa ṣe